Ìròyìn Yajoyajo láti iléeṣẹ́ jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ lóníròyìn. Ọwọ́ tẹ ọlọ́pàá tó yìnbọn pa gbajúmọ̀ olórin Igbojà lójú Agbo. Ọlọ́pàá tí wọ́n gbaṣọ lára rẹ̀ Joseph Ozonwanji ní ilé-ẹjọ́ ti ní kó máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n fún ìṣekúpani gbajúmọ̀ olórin Ogene Okezie Nwamba ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Igbojà. Ozonwanji fojú ba ilé-ẹjọ́ ní ọjọ́ Ajé ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2024 níwájú onídàájọ́ Ngozi Ediani. Ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá igbákejì ọ̀gá ọlọ́pàá Godwin Aghalo buwọ́lu ìyọníṣẹ́ Ozonwanji lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá fẹ̀sùn kan Ozonwanji pé ó ṣekú pa Nwamba pẹ̀lú AK-47 ní ọ̀nà tí kò bá òfin mu. Ilé-ẹjọ́ sọ pé Ozonwanji Joseph ní ọjọ́ 15 oṣù kẹwàá nípínlẹ̀ Enugu ṣekú pa ọkùnrin kan Okezie Nwamba pẹ̀lú ìbọn AK-47. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Enugu Daniel Udukwe ní bí àwọn ṣe gbé afurasí náà wá sí ilé-ẹjọ́ ó dá lórí ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá àti ìjọba ìpínlẹ̀ Enugu láti rí pé ìdájọ́ òdodo wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ṣe kókó pé kí a fi tó àwọn èèyàn létí pé ilé-ẹjọ́ ti gbọ́ ẹjọ́ tí a gbé wá sí iwájú rẹ̀ lórí ọlọ́pàá tí a ti gbaṣọ lọ́rùn rẹ̀ tí ilé-ẹjọ́ sì ní ká gbé lọ sí iwájú agbẹjọ́rò àgbà fún ìpínlẹ̀ Enugu. Èyí ni ìgbẹ́jọ́ kan tí a fẹ́ kó wáyé nítorí ẹ̀mí èèyàn ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ojúṣe ọlọ́pàá ni láti dáàbò bo àwọn aráàlú, ṣùgbọ́n tí ọlọ́pàá bá ń ṣe agbára lò gẹ́gẹ́ bí nǹkan tó wáyé nípínlẹ̀ Enugu, ẹ yóò rí pé iléeṣẹ́ ọlọ́pàá àti ìjọba ìpínlẹ̀ Enugu ń ṣiṣẹ́ papọ̀ láti rí pé ìdájọ́ òdodo wáyé o. Ní ọjọ́ 15 oṣù kẹwàá ni Ozonwanji tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Enugu yìnbọn lu gbajúmọ̀ olórin Ogene Okezie Nwamba ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Igbojà. Ọ̀pọ̀ àwọn aráàlú ló ti tú síta láti ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo. Ó ṣojú mi kòró tó gbé àwòrán òkú Igbojà sí orí ayélujára. Ó ṣàlàyé pé ọlọ́pàá náà ṣekú pa nígbà tó ń kọrin lọ́wọ́ níbi ayẹyẹ kan tó sì ní òun kò mọ̀ọ́mọ̀ tó kì í dùn kó pọ̀. Àníri jù báyìí lọ ní abala ìròyìn Yajoyajo láti kànnì jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ lóníròyìn. Mo ròyìn ní ẹ̀ka ìpínlẹ̀ Èkó ti jígí alára kẹrìnlélógún. Títí di ìgbà mìíràn tá ò fèrè àtayọ̀ pàdé ire o. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.